ẹ kú ilé báyìí ńlá kára ilé àríwá là kérò ọ̀nà ẹ ǹlẹ́ ń bẹ̀rù làkẹ́ni tá a bá ti bá lọ́ọ̀dẹ ni o. orí ayé ká ń sọ́tòkó rẹ̀ ó bó ti pọ̀ tó gbogbo ẹ̀dá ẹranko àtẹwébẹ̀ wúni. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí tí èmi àti yín ti máa ń gbádùn ara wa ní gbogbo ọjọ́ ajé tá a ti máa ń fi ọ̀rọ̀ wá àwọn èèyàn wa lẹ́nu wò àwọn akọni ilẹ̀ Yorùbá níbi tá a ti máa ń gbé àwọn lẹ́ẹ̀kan wá sórí ètò ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo lókè nílẹ̀ wọ́n ń yìn ọba rẹ̀ ní gbogbo wọn jù ayé tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ọba. mo kí lọ́balọ́ba mo kí níjòyè níjòyè mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin mo kí gbogbo ọ̀tọ̀kùlú pátápátá ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tó bá ti bá wa àárọ̀ lẹ́yìn wà ọ̀sán ìyálẹ̀ta tàbí àṣálẹ́ ẹ kú dédé àsìkò yìí o. ẹ má gbàgbé wípé orí ìkànnì tá a wà yìí òun náà ni ìṣọ̀kan Oòduà TV network níbi tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ìpàdé tèní àní ètò tèní gbọ́ngbọ́n máa kán sí i ó máa dùn gan nítorí àlejò pàtàkì ni mo ní nínú ilé agodo lónìí àní mò ń bọ̀ náà. ẹ má gbàgbé láti like page wa yìí àti láti bá wa share rẹ̀ ẹ máa like ẹ kẹ́ máa share ẹ ẹ má gbàgbé láti subscribe sórí YouTube wa o ìṣọ̀kan Oòduà TV network níbẹ̀ lẹ́ẹ̀ tí máa rí àwọn ètò wa lóníranran lóríṣiríṣi gẹ́gẹ́ bí ètò náà ṣe ń lọ láì ní àbùlà àní lórí ìṣọ̀kan Oòduà TV nìkan náà ni. ọlá ló wọ láṣọ òkò ló fi pa kájà ọ̀run ipa ẹsẹ̀ rẹ̀ ọ̀hún lórí àpáta ẹṣin rẹ̀ fògo yan lórí àwọn òkú ọlọ́lá ńlá kí ni ó wá ṣe mí tí. kí n tó máa tẹ̀síwájú ọlọ́run mi ìbà rẹ o ìbà kọ́dá ìbà ṣẹ̀dá ìbà elédùà tó so gbogbo lé ayé ró ìbà ọlọ́run tó jẹ́ kí n wà láyé kí n wà láàyè kí n máa bẹ gẹ́gẹ́ bí èèyàn ọlọ́run tó ní ẹ̀mí mi àti ẹ̀mí gbogbo ènìyàn pátápátá ọpẹ́ ńlá ni mo fi fún ọ torí pé ìwọ nìkan ni gbogbo ògo ọlá àti ìyìn ló yẹ wọ́n ní bí babaláwo bá jí àṣèbá olú ifá bóníṣègùn bá sì jí àṣèbá olú ọ̀pẹ̀lẹ̀ èmi náà jí lónìí mo ní mo fìbà tèmi fún ọlọ́run ọba ògo ọlọ́run tó ní kí n wà tó ní kí n máa bẹ tó ṣe mí báyìí tó pè mí báyìí tó yàn mí báyìí tó yàn mí báyìí tó fẹ́ mi báyìí tó kẹ́ mi báyìí ọlọ́run mo ní ìbà rẹ o. òkèlè yọ tí wọ́n nílé júbà rẹ̀ ọba ọmọ ayé jẹ́ àyà òkété tó jẹ́ ìpàdé ìbòsó ọmọ ayé. èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín náà ni o ayé kò tọ́ òkú ọ̀rọ̀ bá ní ta ní yẹ̀wòyẹ̀wò authentic pèdèpèdè last born gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ èmi la fi gara mú mi ọ̀rọ̀ forógùn ọ̀rọ̀ táyín mo ti sọ fún wa pé ìpàdé ètò ní gbọ́ngbọ́n máa kán sí i a ní ìránṣẹ́ ọlọ́run ní àlejò tí mo ní nínú ilé agodo lónìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà wa yìí náà ní o abẹ́ ẹ̀gbọ́ lórí bá ó ṣe jìjàgbara ilẹ̀ òmìnira Oòduà torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti ń lọ lórí ìkànnì káàkiri táwọn èèyàn sì ń bi wá léèrè wípé tá a bá ti ẹ̀gbá ilẹ̀ olómìnira Odùduwà yìí tán ṣé kìí ṣe òrìṣà ni wọ́n máa bọ ní ilẹ̀ Oòduà àní tá a bá ti ẹ̀gbá ilẹ̀ olómìnira Oòduà yìí tán ṣé kìí ṣe wípé bóyá pé wọ́n máa mú ẹ̀sìn míì wá fún wa àmọ́ kí n tó lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ ka national anthem wa ní ilẹ̀ Oòduà náà ó yá mò ń bọ̀.
bẹ́ẹ̀ ni àwa ní ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi o. Àsìkò yóò sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sí àìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀. Mo ní a kú ìjàngbara ilẹ̀ Oòduà tí mo dẹ̀ mọ̀ wípé láìpẹ́ ọjọ́ Ọlọ́run yóò fi ilẹ̀ Odùduwà náà yóò fi lé wa lọ́wọ́. A kí gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń ṣiṣẹ́ ní takuntakun. Bàbá wa Professor Banji Akíntóyè àkìyàn kú iṣẹ́ ìlú. Nígbà tí ògo ilẹ̀ náà bá dé a ò ní fi yín ṣàwátì o. Gbogbo àjìjàngbara sọ̀rọ̀sọ̀rọ̀ ńkọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá wa ìyẹn Dr. BJ olówó tó jẹ́ pé gbogbo tẹ̀mí tara tọkàn ni wọ́n fi ń ṣiṣẹ́ takuntakun fún ilẹ̀ Odùduwà àní fún ilẹ̀ Yorùbá. A kí gbogbo àwọn akọni bàbá wa Chief Sunday Igboho ẹ kú iṣẹ́ ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú ogun náà láṣẹ Èdùmàrè àjàyèmà ní gbogbo wa máa jà o. Àní nígbà tí ire àti ilẹ̀ Odùduwà náà bá dé tán a ò ní fẹnikẹ́ni ṣàwátì. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ Oòduà ńkọ́ bẹ̀rẹ̀ látòrí Ọláyọmí Kóìkí Media, Màmá Erelú, Citizen AY, bàbá wa Máyégún General, Òṣàtọ́lá náà wà ń bẹ̀ o àtàwọn tó kù náà bẹ́ẹ̀ lọ tí mi ò lè dárúkọ. Bàbá Èkìtì kí yín mo sáìtì yín níbi tẹ́ wà ẹ ṣe ẹ kú ìjàngbara náà láṣẹ Èdùmàrè. Nígbà tí ilẹ̀ náà bá dé a ó jọ jèrè rẹ̀ ni o, a ò ní fẹnikẹ́ni ṣàwátì láàrin gbogbo wa. Níbo là ń lọ lénìí lórí ètò, níbo là ń lọ gan-an? Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló ti wá láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé tí a bá gba ilẹ̀ olómìnira Odùduwà tán àwọn kan tiẹ̀ ti ń sọ pé òrìṣà ni wọ́n máa bọ́ ń bẹ̀ o, kíní kan àwọn ò lè gbà o. Ẹlòmíì gan ẹ̀rù tiẹ̀ ń bà láti ẹ̀tún ti jáde láti sọ̀rọ̀ nípa Odùduwà. Ẹ̀gbọ́n náà ṣó yẹ kẹ́rù tún máa bà wá nílẹ̀ bàbá wa. Mo máa ń láìkí gbólóhùn kan tí bàbá wa Chief Sunday Igboho máa ń sọ. Wọ́n á ní ilẹ̀ bàbá mi. Àìmọye ọmọ Yorùbá ni ò lè fọwọ́ sọ̀yà wípé ilẹ̀ táwọn wà yìí ilẹ̀ bàbá wọn ni, nítorí ẹ̀rù tí àwọn tó wà ní location 9 tí wọ́n ti kó sí wa lọ́kàn. Ilẹ̀ bàbá tèmi ni o, ẹnikẹ́ni ò dẹ̀ lè lé mi kúrò nílẹ̀ bàbá mi. Láì dóònà pẹnu kó tó di pé àlejò mi wọlé àbẹ́ẹ̀gbọ́, mo fẹ́ fi àsìkò yìí sọ fún wa wípé ká má bẹ̀rù. Campaign awareness wa ń bọ̀ láìpẹ́. Campaign awareness wa ń bọ̀ láìpẹ́. Tó bá dẹ̀ ti dé ẹ jẹ́ kí gbogbo wa gbárùkù tí láti sọ fún àwọn èèyàn, kí onílé gbọ́ kó sọ fẹ́ni tó ń bẹ lóko, kí màjèsí gbọ́ kó sọ fáwọn àgbà tó ń bẹ lọ́ọ̀dẹ̀, kí ọba kó gbọ́ kó sọ fáwọn ìjòyè àti gbogbo àwọn aráàlú wípé ilẹ̀ Odùduwà olómìnira àti ṣetán láti dádúró gẹ́gẹ́ bí ìlú olómìnira ni o. Àti ṣetán láti dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, àní àti ṣetán láti dádúró láti máa ṣàkóso ohun àlùmọ́ọ́nì ilẹ̀ títí wa gangan. Mo ti sọ fún wa pé lónìí àlejò tí mo ní nínú ilé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Ẹni tí Ọlọ́run pè ní wọ́n, torí àwọn kan ti ń béèrè pé àwọn tìbílẹ̀ nìkan lẹ̀ ń gbé wá sórí ètò, ṣé kò yẹ kẹ́ ẹ gbé àwọn tẹlẹ́sìn mùsùlùmí àbí tó nígbàgbọ́ wá ni? Ìyẹn náà la fi rìn lọ sọ́dọ̀ bàbá wa nínú Olúwa, ìyẹn Reverend Òjó Olúwafẹ́mi, tí a máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn lónìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà. Ipa wo ni àwọn Kìrìsìtẹ́nì, tàbí kí n sọ pé àwa Kìrìsìtẹ́nì ta kọ sí ìjàngbara ilẹ̀ òmìnira Oòduà? Ipa wo ni àwa Kìrìsìtẹ́nì ta kọ sí dídádúró ilẹ̀ Odùduwà? Ipa wo ni àwa Kìrìsìtẹ́nì la kọ sí pé òkè tá a bá dádúró àwọn tá a fẹ́ máa ṣe níbẹ̀? Kí ni èròǹgbà wa onígbàgbọ́ gan-an tí ilẹ̀ Odùduwà bá dádúró? Gbogbo rẹ̀ ni bàbá wa yóò yànnàná fún wa lónìí. Ẹ má gbàgbé ibi tí a ti ń wò wáyé, òun náà ni Ìṣọ̀kan Oòduà TV Network. Níbẹ̀ la ti ń dábẹ́ ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe tọ́lọ́run dẹ̀ ń gbà fún wa. Mo ti sọ fún wa lẹ́ẹ̀kan, ẹ jẹ́ ká máa láìkì péèjì yìí, ká dẹ̀ máa share rẹ̀ bá a ṣe ń wò yẹn. Nípa bá a ṣe ń share rẹ̀ làwọn èèyàn ó fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń wí. Ẹ má dẹ̀ gbàgbé láti lọ sórí YouTube wa náà bákan náà, Ìṣọ̀kan Oòduà TV Network. Ẹ bá wa subscribe síbẹ̀. Níbẹ̀ lẹ́yìn tí máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò wa bó ṣe ń lọ lóníranran. Bí gbogbo àwọn ètò yẹn ṣe ń lọ a ó máa rí. Èmi àti ìránṣẹ́ Ọlọ́run ni àjọ wà ń bí. Àwọn náà ni Reverend Olúwafẹ́mi Òjó. Bàbá ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ kú iṣẹ́ o. Ẹ bá mi sọ̀rọ̀ sókè díẹ̀ sà. Ẹ kú iṣẹ́, Olúwa yóò máa tẹ̀yìn síwájú. Àmín àṣẹ Èdùmàrè. Bàbá wa ẹ bá mi dá orúkọ yín fún gbogbo àgbáńlá ayé tí mo ń wò wá. Orúkọ
orúkọ tèmi ni Reverend Òjó Olúwafẹ́mi. ẹ ṣé, mi ò fẹ́ ká dárúkọ chọ́ọ̀chì yín láti fi nítorí bí wọ́n ṣe ń wò wá yìí káàkiri gbogbo àgbáńlá ayé ni wọ́n ti ń wò wá. Mo dẹ̀ mọ̀ wípé inú yín dùn sí ìjàǹgbara ilẹ̀ olómìnira Odùduwà tí à ń ṣiṣẹ́ lé lórí. Inú mi dùn gidigidi. Ẹ bá mi sọ̀rọ̀ sókè díẹ̀. Inú mi dùn gidigidi sí ìjàǹgbara Oòduà Nation. Bàbá, nígbà tí ẹ kọ́kọ́ gbọ́ wípé ilẹ̀ Yorùbá fẹ́ dá dúró gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira, báwo ni ó ṣe rí lọ́kàn yín? Báwo ló ṣe rí lára yín? Ǹjẹ́ ó tiẹ̀ wù yín ká dá dúró gan? Mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ fún wa. Ẹ ṣé atọ́kùn. Nígbà tí mo kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yìí, a kọ́kọ́ ṣe bí iyèméjì pé ṣó sì lè ṣeé ṣe àbí tipátipá àbí àfọgbọ́nṣe. Ṣùgbọ́n nígbà tí a bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí, a rí wípé ohun tó rọrùn ni. Nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè wà tó jẹ́ pé nígbà tí àjọṣepọ̀ wọn ò gún mọ́mọ́, olúkálùkù wọn lọ ní wọ́ọ́rọ́wọ́. Ìdí nìyí tí ọkàn tiwa náà fi balẹ̀ pé ìjàǹgbara Oòduà yóò ṣeé ṣe fún wa o. Ẹ ṣeun. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè báyìí wípé ṣé ẹ wá rò wípé tí ilẹ̀ Yorùbá bá dá dúró, ìyà ò ní jẹ ọmọ Yorùbá? Ẹ jẹ́ ká wò báyìí. Epo, diamond, bronze àtàwọn nǹkan àlùmọ́nì míì tí orílẹ̀-èdè tá a wà yìí tí wọ́n fi ń ṣọrọ̀ ajé. Ẹ jẹ́ ká wò, àwọn Haúsá ló ń kó tòmátì wá sí ilẹ̀ wa, àwọn ló ń kó àlùbọ́sà wá sí ilẹ̀ wa, àtàwọn nǹkan míì tó ń ti òkè ọya wá bẹ̀ yẹn. Ṣé ẹ wá rò wípé tí ilẹ̀ olómìnira Yorùbá bá sọ pé àwọn dá dúró, ìyà ò dẹ̀ ní jẹ wá tí a bá dá dúró? Àbí báwo lẹ ṣe rí sí bàbá wa? Atọ́kùn, ìyà ò lè jẹ ọmọ Oòduà. Àkọ́kọ́ ni pé Ọlọ́run ajẹ́dá ṣẹ̀dá ó ti fi nǹkan àlùmọ́nì fún wa ní ilẹ̀ Oòduà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ ní àná tá a délé ayé yìí, a rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, pàápàá jùlọ láàrin òṣèlú, láàrin àwọn olówó, láàrin àwọn ọba, láàrin àwọn alágbára. Mo ní ìgbàgbọ́ àti ìdánilójú pé gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń pòwe pé nígbà tí àgbàdo ò tí ì dé ayé, ohun kankan ni adìẹ ń jẹ kó tó ṣe bí òwe ẹ̀yin bàbá wa. Tí a bá gba ilẹ̀ Oòduà, ohun àkọ́kọ́ fún wa ni pé ilẹ̀ wà fún wa, iṣẹ́ àgbẹ̀ wa ó ti tó wa, ọkàn wa ó balẹ̀, inú wa ó dùn. Kì í ṣe pé bóyá àwọn Haúsá nìkan ni wọ́n gbọ́n láti mọ kó àlùbọ́sà tòmátò wá. Àwọn èèyàn wa ń gbìn, wọ́n fi ewúrẹ́ jẹ ni, wọ́n fi màálù jẹ ni. Tí àwọn ẹgbẹ́ wọn bá gbìn, ẹ lè rí màálù ẹyọ kan bẹ̀. Ìdí nìyí tí mo fi ń gbà ládùúrà yìí pé Ọlọ́run yóò jẹ́ kó ṣeé ṣe fún wa. Ẹ ṣeun. Bàbá wa láwọn gbà ládùúrà pé ilẹ̀ olómìnira Odùduwà Ọlọ́run á bá wa mú un dúró. Bàbá ẹ sọ̀rọ̀ kan ní ìsìn wípé àwọn àgbẹ̀ wa wọ́n ń gbin àwọn nǹkan tí a sọ yìí bíi tòmátì, àlùbọ́sà àtàwọn nǹkan míì tá a rí pé wọ́n ń kó wá látòkè ọya, pé ṣùgbọ́n àwọn kan ni wọ́n ń fi ẹran jẹ. Ìyẹn ni àwọn tá à ń pè ní àwọn Fúlàní darandaran àbí? Nípa ọ̀rọ̀ àwọn Fúlàní pàápàá jùlọ tí wọ́n ní wọ́n fẹ́ lé kúrò ní ilẹ̀ Yorùbá, bàbá kí lẹ rí sọ sí? Torí èmi rò pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, Bíbélì sọ fún wa wípé ká jẹ́ kí ìfẹ́ ara kó máa tẹ̀síwájú. Kí ni nǹkan tí ẹ̀yin rí sọ ní apá abẹ yẹn? Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ẹ ṣe wí, Bíbélì sọ pé ká jẹ́ kí ìfẹ́ ara kó máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ni. Bíbélì ò jẹ́ kó di mímọ̀ fún wa pé ká jẹ́ kí ìfẹ́ àwọn ọ̀tá wa kó máa tẹ̀síwájú. Bíbélì jẹ́ kó yé wa pé fi rere fi ṣẹ́gun búburú. Ṣùgbọ́n búburú ni àwọn èèyàn yìí ń ṣe fún wa. Ìgbà wo ni wọ́n tó ṣe rere fún wa? Ìdí nìyí tí a fi wò pé nígbà tí olúkálùkù bá wà láàyè rẹ̀, oníkálùkù ó lè dá dúró. Bí wọ́n lọ mọ́ ṣe rere lọ́dọ̀ wọn lọ́ọ̀ kí wọ́n lọ mọ́ ṣe, bí wọ́n lọ mọ́ ṣe búburú kí wọ́n lọ mọ́ ṣe, kí olúkálùkù wà láàyè rẹ̀. Ẹ ṣeun bàbá. Bàbá tí à ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, àwọn náà ni Reverend Òjó Olúwafẹ́mi. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n tí wọ́n dẹ̀ wà nínú ìjọ tó tóbi díẹ̀, ṣùgbọ́n àforúkọ bo ìjọ wọn ní àṣírí. Bàbá wa, kí ni ìhà tí àwọn ẹgbẹ́ Kristẹni
tí wọ́n kọ sí ìdádúró ilẹ̀ olómìnira Odùduwà? ẹ ṣe atọ́kùn. Ìhà tí àwọn ẹgbẹ́ kìrìsìtẹ́nì kọ sí ìhà olómìnira ti Oòduà, ìhà tó dára ni. Tí a bá rí kìrìsìtẹ́nì kan lónìí bí ó jẹ́, ẹ jẹ́ ká fi ojú àgbàlagbà wo, ká mú àwọn ọmọ kéékèèké kú ń bẹ̀. Tí a bá rí àgbàlagbà kìrìsìtẹ́nì lónìí níbi tí orílẹ̀-èdè wa Nàìjíríà dé, tí ò bá fara mọ́ ilẹ̀ òmìnira Oòduà, a lè perú ẹni bẹ́ẹ̀ ní jẹkúdú jẹrá. Afẹ́ ajẹ mọ́fẹ́ ayó tí fúnni ní okòdé ọ̀pẹ̀rù. Bàbá wa ní ìhà tó dáa ni àwọn onígbàgbọ́, ìyẹn àwọn Christian, ni wọ́n kọ sí ìdádúró ilẹ̀ olómìnira Odùduwà. Torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó ń jáde wípé àwọn Mùsùlùmí wọn sọpọ́tì ìdádúró Odùduwà o, àwọn Kírísítẹ́nì wọn sọpọ́tì ìdádúró Odùduwà o. Ṣùgbọ́n bàbá wa ń jẹ́ kó yé wa wípé àwọn onígbàgbọ́ wọ́n fọwọ́ sí kí ilẹ̀ olómìnira Odùduwà kó dádúró, torí pé nígbà tí àlàáfíà bá wà lórílẹ̀-èdè, ìgbà yẹn náà ni àlàáfíà máa wà nínú ìjọ. Ṣùgbọ́n nígbà tí ò bá sí àlàáfíà ní orílẹ̀-èdè, báwo ni ìjọ ṣe fẹ́ wà lálàáfíà? Bàbá wa lórí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran tí wọ́n lé kúrò ní ilẹ̀ Oòduà, tí a tún wò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, mo wò pé Jésù ò torí àwọn tó ti gbàlà wá bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀. Ṣé ó yẹ ká lé wọn, àbí ká fi ọ̀rọ̀ ìgbàlà ká fi lọ̀ wọ́n kí wọ́n lè dẹni ìgbàlà, torí wọ́n lè má mọ̀ pé tí wọ́n ń ṣe yẹn ò dáa o? Ẹ ṣe atọ́kùn. Wọ́n mọ̀ pé ohun tí wọ́n ń ṣe ò dáa. Tí a bá wo inú ìwé mímọ́ dáradára, ibì kan ni mo máa ń kà dáadáa níbi tí Jésù Kristi ti a lè lo èdè òyìnbó pé holy heart, nígbà tó wọ inú tẹ́ḿpìlì tí wọ́n ti sọ di ilé ọjà káràkátà, ó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, ó bẹ̀rẹ̀ sí ní yí gbogbo ìdànù. Ohun tó ṣẹlẹ̀ láàrin yẹn ni pé ohun tó ń ṣẹlẹ̀ nínú gbọ̀ngàn yẹn ní àkókò yẹn kò tẹ́ Jésù Kristi lọ́rùn. Irú rẹ̀ ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Oòduà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ohun tó ń ṣẹlẹ̀ kò tẹ́ wa lọ́rùn. Àsìkò ti tó àwọn ọmọ Oòduà. Ẹ̀yin bàbá, ẹ jẹ́ ká dìde, ká fi ọwọ́ sowọ́pọ̀ nítorí àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn ọ̀la, kí wọ́n lè bá a ṣe àdúrà fún wa. Olúwa yóò sì bá wa ṣe. Àṣẹ Èdùmàrè. Bàbá, nínú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ nípa oko dídá. Ìyẹn túmọ̀ sí pé àwọn Fúlàní tá à ń sọ yìí náà wọ́n ń dáko nílẹ̀ Yorùbá? Atọ́kùn, wọ́n dáko ju Yorùbá lọ. Nílẹ̀ Yorùbá yìí náà? Bẹ́ẹ̀ ni, mo sì lè fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ìsọ̀yà, mo lè mú yín débẹ̀. Ní gbogbo Òkè Ògùn, ní gbogbo Ògbómọ̀ṣọ́, ní gbogbo Ìbàràpá, Abẹ́òkúta, wọ́n ń dá oko. Ẹ sì lè rí màálù ẹyọ kan kó jẹ oko wọn báyìí. Àwa ti rí ibi tí wọ́n ti tu ẹ̀gẹ́ fún màálù tí màálù sì ń jẹ. Wọ́n pa sóyà fún màálù, màálù sì ń jẹ. Láìsí àwọn ni wọ́n gbìn. Ìdí nìyí tí a gbọ́dọ̀ wà ní ọ̀kan, ká sì fi ìmọ̀ ṣọ̀kan. Kìí ṣe pé à ń pète ogun, à ń pète àlàáfíà fún ilẹ̀ Oòduà nítorí ọjọ́ ọ̀la wa. Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Àmín. Ẹni ẹ lè mú wa dé ibi tí àwọn Fúlàní dáko sí? Bẹ́ẹ̀ ni. Ó dáa, tá a bá kúrò lórí ètò, ó ṣeé ṣe ká dé ibẹ̀ tí àyè àti àǹfààní bá ṣì wà fún wa láti wo oko àwọn Fúlàní. Báwo ni oko tí wọ́n gan ṣe rí? Ibo ni wọ́n ń dáko sí? Bàbá, mo wá fẹ́ béèrè sà, kí ni ipa tí àwọn ọba wa ń kó lórí bí a ṣe fẹ́ gba ilẹ̀ Odùduwà? Ǹjẹ́ wọ́n fọwọ́ sí àbí wọn ò fọwọ́ sí? Ẹ ṣe wa tọkùn. Ìbéèrè tí ẹ béèrè, ìbéèrè tí ó lágbára ni. Tá a bá wòye gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, a lè wí pé wọ́n fọwọ́ sí. Tí a bá tún wòye, a lè wí pé wọn ò fi ọwọ́ sí. Ìdí ni pé tí ẹ bá bi àwọn ọba mìíràn, wọ́n rí pé kó mọ́ bá dógún ni. Tí ẹ bá bi àwọn ọba mìíràn, wọ́n ní pé Ọlọ́run ni ó bá wa ṣe. Ọ̀rọ̀ ti dàbí ọ̀rọ̀ mọ̀dàmọ̀sá.
ni kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ kí ìjọba tó wà lóde kó má bàa ṣe kí ni kó má bàa palẹ̀ wọn mọ́. ìdí nìyí tí àwọn ọba wa fi dákẹ́. ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọba wa jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n wọ́n lè mọ̀ sọ̀rọ̀ lábẹ́ tí wọ́n ní sọ̀rọ̀ jáde. ẹ dẹ̀ rò pé ìdákẹ́jẹ́ wọn yìí kò méwu dání sà? ìdákẹ́jẹ́ wọn ó méwu lọ́wọ́ nítorí pé wọ́n ní tá a bá dákẹ́ tààrẹ ni a bá ń dákẹ́. ìdí nìyí tí olóyè Chief Sunday Igboho tí wọ́n fi gbéra wípé dídákẹ́ táwọn dákẹ́ yìí ó ń ba nǹkan jẹ́ lọ, ó ń dá wàhálà lẹ̀ lọ, ìpànìyàn pọ̀, ìbánilòpọ̀ lọ́nà tí ò dá wà, ìsaniládàá ó wà ní gbogbo ibi tí àwọn Fúlàní wà. ìdí nìyí tí bàbá wa Sunday Igboho tó fi gbéra tí wọ́n sì ṣe bí ọkùnrin. Olúwa sì fún wọn ṣe. àṣẹ. ẹ ṣeun. orí ìṣọ̀kan Oòduà TV láwà níbi tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe tọ́lọ́wọ́n bá mi dẹ̀ gbà fún wa. ẹ má gbàgbé láti like page wa àti láti subscribe sí YouTube wa on ìṣọ̀kan Oòduà TV network. níbẹ̀rẹ̀ tí mo máa rí àwọn ètò wa bàbá wa tí a ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò látàárọ̀. àwọn náà ni Reverend Òjó Olúwafẹ́mi. bàbá, oríṣiríṣi ìpànìyàn ló ti ṣẹlẹ̀ ní ilẹ̀ Oòduà. ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ lókè ọ̀yà bí? ó rí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀. ìdí tí mo fi lo gbólóhùn méjì pé ó rí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ ni wípé a mọ̀ nípa àwọn Boko Haram tí wọ́n ń ṣe ikú pa àwọn ènìyàn. mo ti gbọ́ nígbà tí Àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ yìí pé bàbá wa tí Ọlọ́run fi ṣe àkóso Àmọ̀tẹ́kùn ó jẹ́ kí ó yé ààrẹ wa wípé kí wọ́n fún àwọn ní oṣù mẹ́ta wọ́n gbàgbé ohun tó ń jẹ́ Boko Haram, ṣùgbọ́n àwọn ò fún wọn ní àǹfààní. wọ́n tún wá dọ́gbọ́n yìí wọ́n tún wọ ilẹ̀ Yorùbá wá, wọ́n fẹ́ yí wa ká. àwọn ọmọ Oòduà, àwọn tó wà nínú oko ni wọ́n mọ̀ wípé nǹkan ń ṣẹlẹ̀. ẹ jẹ́ ká dìde, ká ṣe gírí, ká ṣera wa lọ́kan kí ohun tó ń bọ̀ kó mọ́ bàa fún wa ní àkámọ́. ìgbà tí wọ́n bá ti rí táwa náà dìde, ẹ̀rù ó bà wọ́n nítorí pé wọ́n mọ̀ pé Yorùbá ènìyàn ọkùnrin ni wá, àìsí ìṣodo. Olúwa ó sì yóò tì wá lẹ́yìn. àṣẹ Èdùmàrè. bàbá wa ń sọ̀rọ̀ wọ́n ní ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nítorí àwọn Boko Haram lókè ọya lọ́hùn-ún. kò wá sí bó ṣe lè wù kórí náà bàbá. nípa ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Igboho, mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ bá tiẹ̀ bá mi ṣàdúrà fún bàbá náà. bàbá wa Chief Sunday Igboho ẹ pẹ́ fún wa nílẹ̀ Oòduà. àmín. ojú ò ní tì yín. àmín. ẹ ò ní ṣìṣe. àmín. ẹ ó mọ lọrẹ, ẹ ó mọ bọ̀ọ́rẹ. àmín. ẹni tó bá ní kẹ́ ẹ lọ kẹ́ ẹ mọ́ bọ̀lẹ̀ ò ní dé bá. àmín. ìgbésẹ̀ tí ẹ gbé ìgbésẹ̀ akọni ni. a tún wá fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú. ó tún kù níbọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ẹ bá wa tẹ̀síwájú. ní Òkè Ògùn wọ́n ń retí yín níbẹ̀. ní Ògbómọ̀ṣọ́, ní Kogi, ní Abẹ́òkúta wọ́n ń retí yín níbẹ̀. bàbá wa ti Sunday Igboho tí àwa ń pè ní Sunday Oòduà, Olúwa yóò máa tì yín lẹ́yìn o. àṣẹ Èdùmàrè. ẹ ṣeun bàbá. a gbọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n lọ sí Ìbàràpá ní àná láti ṣe àbẹ̀wò síbẹ̀. ǹjẹ́ ẹ rò pé kí ni ẹ rò nípa ìgbésẹ̀ tí gómìnà gbé yìí láti lọ sí Ìbàràpá? ìgbésẹ̀ tí gómìnà wa ọlọ́lá wa Ṣèyí Mákindé gbé ìgbésẹ̀ tó dára ni. ṣùgbọ́n irú ìgbésẹ̀ yìí bó ṣe dára tó, ó ti yẹ kí irú ìgbésẹ̀ yìí kó wá tipẹ́tipẹ́. nígbà tí wọ́n fi pa mọ̀mọ́ elépo, nígbà tí wọ́n fi pa bàbá tó wá láti òkè òkun láti wá dá iṣẹ́ oko sílẹ̀ tó sì gba àwọn èèyàn sí,
kò sí ẹni tó gbérù gbésẹ̀ yìí ṣùgbọ́n nígbà tí bàbá wa Chief Sunday Igboho wá gbé ìgbésẹ̀ tí wọ́n wá ní àwọn òfẹ́ wọn mọ́ lókè Ògùn ni wọ́n tó gbé ìgbésẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ àwọn kọ́ ni wọ́n ní gbogbo agbára ṣùgbọ́n agbára Ọ̀yọ́ state wà ní ọ̀dọ̀ wọn ó yẹ kí wọ́n tètè gbé ìgbésẹ̀ yìí tí wọ́n bá pa ẹnìkan ní ìlú kan ẹ̀mí yẹn a ò lè ríra padà mọ́ ó yẹ kí wọ́n wádìí ẹ̀mí yẹn wípé kírú rẹ̀ mọ́ tún fi lè wáyé mọ́ lẹ́yìn ìgbà tí bàbá Chief Sunday Igboho gbé ìgbésẹ̀ àwọn gan mọ̀ wípé nǹkan ń bẹ. ẹ ṣeun bàbá kí wàá ní àmọ̀ràn yín fún bàbá wa Chief Sunday Igboho lórí ìjà ìgbára tí à ń jà yìí. ẹ ṣe atọ́kùn àmọ̀ràn mi fún bàbá wa Chief Sunday Igboho tí a ń pè ní Sunday Oòduà ni pé kí wọ́n má bẹ̀rù gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn wí o kí wọ́n dúró bí ọmọ akin ni wọ́n ṣe dúró ilẹ̀ bàbá wa ni ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbà á kọ́kàn wọn balẹ̀ kínú wọn dùn kí àwọn ọmọ wọn rí wa lẹ́yìn wọn ọ̀la wípé àwọn bàbá wa wọ́n jà fún wa kò síbi tí bàbá wa Chief Sunday Igboho ti fẹ́ rìn kọjá tí àwọn ọmọ òní mọ̀ kígbe wọn báyìí níwọ̀nba ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn wọn ò tí ì lọ káàkiri o mo fẹ́ kí wọ́n tẹ̀síwájú Olúwa ó máa ràn wọ́n lọ́wọ́ ojú òní tì wọ́n ọ̀tá ò sì ní rí wọn gbéṣe Olúwa ó máa ràn wọ́n lọ́wọ́. àwọn kan ń gbé kò yí ẹnu wípé wọ́n fẹ́ fi Sunday jẹ bàbá wa Chief Sunday jẹ balógun ilẹ̀ Oòduà bàbá kí lẹ rí sí. ibi tó lè là bọ́ ọmọkùnrin ẹni tó bá ṣetán láti jàjàgbara fún ilẹ̀ rẹ̀ tí wọ́n bá sì ní ìfẹ́ sí kò sí tó burú níbẹ̀ tí wọ́n bá fi wọ́n jẹ́ àdúrà wa fi gbà ní kí iṣẹ́ lè yá ni nítorí pé tí ẹnìkan bá lè fọwọ́ sọ̀yà pé àníṣe ìfẹ́ nǹkan mọ́ tó sì gbé ìgbésẹ̀ àwọn kan ní wọ́n ti gbowó àwọn kan ní wọn ò ní lọ ẹ̀rù tiẹ̀ ń bà wá tí wọn ò bá fi lè lọ àwọn Fúlàní yóò dára o ṣùgbọ́n wọ́n lọ nínú wa dùn sí nìyẹn tó bá fi wọ́n jẹ oyè ó dára o. ẹ̀yin náà fọwọ́ sí gẹ́gẹ́ bí ìrẹsì Ọlọ́run mo wá fẹ́ bèèrè léyìí pé ǹjẹ́ bàbá wa Ìbà Gani Adams wọ́n fọwọ́ sí gbogbo nǹkan tí bàbá wa Chief Sunday Igboho ń ṣe. a lè sọ nítorí pé yíyọ ti tẹkùn bí ìtòjò kọ́ lóòótọ́ a ò rí wọn ṣùgbọ́n à ń gbọ́ ọ̀rọ̀ wọn ṣùgbọ́n ohun tí èmi ń rò lọ́kàn tèmi ni wípé ó dàbí pé wọ́n fúnyàn ní lẹ́tà wọ́n wá níta ni yóò já lẹ́tà yìí ẹnìkan wá já lẹ́tà yìí bóyá ohun tí àwọn bàbá wa Gani Adams ń retí ni wípé tí wàhálà ńlá bá fẹ́ ṣẹlẹ̀ làwọn máa dìde àwọn dìde ṣùgbọ́n nígbà tí ò ti ju wàhálà Fúlàní 60 lọ kí ni àwọn fẹ́ mọ dààmú sí wípé ẹni tó já lẹ́tà gan ó kájú ẹ̀ ó tó gbangba sùn lọ́yẹ́ kí ni àwọn fẹ́ mọ sáré kiri fún nítorí mo mọ̀ wípé akọni ni wọ́n akọni ni wọ́n. ẹ ṣeun bàbá gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa bàbá wa tí a ń bá sọ̀rọ̀ látàárọ̀ àwọn náà ni Reverend Òjó Olúwafẹ́mi ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n tí wọ́n dẹ̀ wà lórí ìjọ tó tóbi díẹ̀ ṣùgbọ́n a forúkọ bo ìjọ wọn ní àṣírí orí ìkànnì tí a dẹ̀ wà yìí náà ni ìṣọ̀kan Oòduà TV network níbi tẹ́ ẹ ti ń gbádùn wa ẹ̀yin náà mọ̀ pé àwọn lẹ́ẹ̀kan ni a máa ń gbé wá sórí ètò wa láti bá wọn sọ̀rọ̀ láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nípa ohun tó ń lọ ní ilẹ̀ Oòduà bàbá kí n tó yànda yìí kẹ́ ẹ máa lọ a gbọ́ nípa ẹgbẹ́ kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n pe orúkọ wọn ní Oòduà Defence Force ODF ǹjẹ́ ẹ ti gbọ́ nípa wọn rárá. àtọ́kùn mo ti gbọ́ nípa Oòduà Defence Force àwọn ẹgbẹ́ yìí ni wọ́n ṣe àlàyé wípé wọ́n ó jẹ́ bí
sọ́jà fún ilẹ̀ Oòduà láti dáàbò bo àwọn ọmọ Oòduà. Kò ní sí pé ọkọ̀ rìn lóru ẹ̀rù ń bà wá, a gbé ọjà kalẹ̀ ẹ̀rù ń bà wá, a wà lóko ẹ̀rù ń bà wá. Àwọn ẹni yóò jẹ́ bí ààbò fún ilẹ̀ Oòduà, ẹ̀ṣọ́ aláàbò fún ilẹ̀ Oòduà. Ìyẹn ni pé ẹ̀yin náà ti gbọ́ nípa wọn. Mo ti gbọ́ nípa wọn dáadáa. Ẹ̀yin náà lè fọwọ́ sí pé kí wọ́n wà lórílẹ̀-èdè. A fọwọ́ sí o, kó jẹ́ pé ìgbà tó bá wù wá a lè gbé nǹkan ìrìnnà wa sọ́nà táwọn ra mọ́ lọ. Ìgbà tó bá kò ní sí pé ọmọ ò ń ṣeré lẹ́yìn kò lè ó yá wọlé, gbogbo fẹ́ǹsì tá a mọ̀ kò ní nítumọ̀ mọ́. Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun bàbá, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lórí ètò tá a wà yìí, bẹ́ẹ̀ ni lórí ìṣọ̀kan Oòduà TV network, níbi tí Ọlọ́run ọba mi ti ń gbà fún wa. Bàbá ti bá wa sọ̀rọ̀ lóríṣiríṣi, bí báwọn ọba wa ṣe fọwọ́ sí ká lọ, àwọn ọba tó dákẹ́, ìdí tí wọ́n fi dákẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣàdúrà fún gbogbo ọmọ Oòduà tó ń wò wá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Bí orúkọ Ọlọ́run ṣe wà láyé tó wà láàyè, gbogbo ọmọ Oòduà àṣeyọrí ni a ó ṣe. Àmín. Nínú ìgbésẹ̀ tí a gbé yìí lórúkọ ti Jésù Kristi, àṣeyọrí la ó ṣe. Àmín. Gbogbo ẹni tó ní a ò ní ṣe àṣeyọrí, Olúwa yóò bá wa palẹ̀ wọn mọ́. Àmín. Nígbà tí a bá ṣe àṣeyọrí tán, inú wọn ó dùn, ọkàn wọn ó balẹ̀. Àmín. Orílẹ̀-èdè wọn ó gbòòrò. Àmín. Orílẹ̀-èdè wọn ó tẹ̀síwájú. Àmín. Gbogbo ohun tí a ti lé tí a ò bá, ọwọ́ wa yóò tẹ̀. Àmín. A ra àánú gbà. Àmín. Oore ọ̀fẹ́ rẹ̀ Jésù ó sì tó fún wa. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bàbá wa tí wọ́n gbàdúrà fún wa, àwọn náà ni Reverend Òjó Olúwafẹ́mi. Wọ́n ti ṣàdúrà wípé ilẹ̀ Oòduà ti dúró ná, ká má bẹ̀rù, ká má fòyà, ká má ṣojo ní gbogbo ibi táwa náà bá wà. Ẹ jẹ́ ká túbọ̀ máa sọ fún àwọn èèyàn wa wípé láìpẹ́ a ó gba ilẹ̀ òmìnira Olódùduwà. Àìmọye àwọn èèyàn ni ò tí ì gbọ́ wípé a fẹ́ kúrò lára ìlú tí wọ́n ń pè ní location 9. Ẹ jẹ́ ká sọ fún àwọn tí ò tí ì gbọ́, láṣẹ Èdùmàrè. Nígbà tí ilẹ̀ náà bá dé, àtẹ̀mí àtẹ̀yìn, a ò ní fi ẹnikẹ́ni ṣàwátì, a ò ní fi ẹnikẹ́ni ṣàwátì nílẹ̀ Oòduà o. Gbogbo àwọn tó ń gbàdúrà fún ilẹ̀ Oòduà, àdúrà wa yóò gbà o. Gbogbo ẹ̀yin ọmọ ogun pátápátá, àkíyìn ẹ kú iṣẹ́ takuntakun. Kó tó di pé bá a ṣe ń lọ, orúkọ tèmi ò yí padà. Bẹ́ẹ̀ bá pè mí láyé kò tọ́ bàbá, tàbí tẹ́ ẹ pè mí ní bàbá ayé kò tọ́, omi ẹ̀kọ́ náà ni o. Ẹ jẹ́ máa fi eléyìí ṣèlọ o. Ó tún dìgbà kan náà ká tún pàdé láyọ̀.